ká sọ̀rọ̀ lórí àwọn àyípadà mìíràn tó tún lè ṣẹlẹ̀ lóríṣiríṣi. Àwọn àgbà mìíràn máa ṣe àìsàn bí àìsàn ìfúnpá gíga. Á dẹ̀bẹ̀ ní pé kò yé wọn. Wọ́n á ní pàwọn òun ronú, àwọn òun sìgá, àwọn òun mọtí, àbáwọn lè pa àwọn ṣe wá ń ga àti oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àrùn ṣúgà náà pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ báyìí ni a máa ń gbé lẹ́nu àwọn èèyàn wa o. Ìdáhùn wa ni wípé àwọn àrùn mìíràn ò dá lórí àwọn ọ̀wà wa nìkan. Àwọn mìíràn máa ń ràn láti ara àwọn òbí ni o, tó jẹ́ ìta abala ní ẹbí tí ó ń ṣẹlẹ̀ láàárín ọgbà wa, ìyẹn ibi tó bí wa sí pẹ̀lú àwọn èèyàn wa tí a tán àwọn ìbátan wa. Kí ẹ má fi ìrònú kó bá ìlera wa o. Àwọn àìsàn kan máa ń jẹyọ bẹ́ẹ̀ pé kò fi ṣe àpèjúwe ni látara ẹbí. Ilé ẹni tó lè bá ṣe kó fi ọkọ rẹ̀ balẹ̀ pé tẹ̀lé ìlànà àwọn elétò ìlera. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín Bọ́láhàn Fábíyì tí à ń pè ní GB láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Ní àjọ Mopcare, à ń ṣe ìgbìrò, ìkọ́ni àti agbátẹrù ètò ìtọ́ni sí ìgbé ayé rere fún gbogbo ènìyàn tí ó wà lẹ́nu iṣẹ́ kan tàbí òmíràn. Àwọn ẹ̀kọ́ ìṣíníyè ìlera wa lóríṣiríṣi wà fún àwọn ilé-iṣẹ́ aládàáni, ilé-iṣẹ́ ìjọba, àjọ lóríṣiríṣi, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè gbogbo ènìyàn, ìyẹn láti àwọn ọ̀dọ́ títí di ọjọ́ alẹ́. À ń ṣe àkópọ̀ ìkẹ́kọ̀ọ́ fún àwọn tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìfẹ̀yìntì tàbí àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà bóyá ti aládàáni tàbí ti ìjọba. A sì tún ṣe agbátẹrù ìtọ́jú ìlera àwọn àgbà yálà ní ọ̀kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. A jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àjọ tó ń dá sí ètò ìlera àwọn àgbà káàkiri. À ń ṣe ètò ìlera ti gbogbogbò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ti gbẹ́nulé ọjọ́ alẹ́ tàbí àwọn tó ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀. Ẹ kàn sí wa lórí ààyè ayélujára wa www.mopcare.com. Ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.